Tá bá wo wọ́n ní ká lè ṣe mí. Mo dúpẹ́ lọ́wọ́ president wa Aṣíwájú Bola Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, torí pé èyàn bá ṣe tá bá kọ́kọ́ dúpẹ́ àná Aare ohun mi gbà ni. President gbìyànjú o nípa ètò Oro-Aje àti Aabo. Nípa ti Aabo, president ilé ní àkọ́kọ́ president tó ń bá wọn Nigerian army wo pé kí ni welfare wọn. Lẹ́jọ́ mẹ́ta wọ́n ṣe increase the daily allowance wọn sí 3,000. Ó ṣe ti ń lọ wọ́n pé látìgbà tí lágbájá ti wà ń bẹ̀ ni wọ́n ti kó irinṣẹ́ gidigidi fáwọn army. Ẹ máa rí pé ìgbà tí president débẹ̀ ń sìn, ìgbà tí Boko Haram bá dún láàárọ̀ kó tó dìrọ̀lẹ́ wọ́n ti lọ silent ibẹ̀. Ẹ lè gbọ́n pé wọ́n rí cardinalize àwọn Boko Haram, wọ́n kó wọn padà, wọ́n dá wọn mọ́nú army. Nígbà tí àwọn èèyàn jẹ́ bí apààyàn tẹ́ wá kó wọn sínú kọ́ wá dípò àwọn náà wọ́n gbé bọ̀dá, ṣé wọ́n ní lọ ṣe ọ̀tẹlẹ̀múyẹ́ fáwọn yòókù wọn ni? Ohun tí ẹ̀ rí nìyẹn. Òun ni the president chief of army staff àti gbogbo defence headquarter ojoojúmọ́. Ẹ bá rí DSS DG náà sọ̀rọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí, oníkálukú wọn jáde tàwọn lúkàrà wà ní àárín wọn mọ́. So ohun tó yẹ kí a dúpẹ́ ń pé a ní ààrẹ tí ò wò ń pé tí wàhálà ń ṣẹlẹ̀ ní north, ó protect north, bẹ́ẹ̀ náà ló ń protect south west, bẹ́ẹ̀ náà ló ń protect àwọn ará south east. So kò sẹ́nibọ́dì tó máa sọ pé president ò gbìyànjú nípa security àfi tá bá fẹ́ máa tanra wa jẹ ni. Ṣùgbọ́n ó sì kù sáwọn ibì kankan, ibi tó kù sí la fẹ́ jẹ́ kí president mọ̀ pé adẹ ti kọ̀wé lórí ẹ̀ pé kí president dá national joint local security network sílẹ̀, so that gbogbo èmi àwọn civilian JTF yìí, èmi làwọn OPC àti gbogbo wọn yìí, wọ́n á lè kó wọn papọ̀ as grassroots intelligence and properly regulated, so that anybody tó bá fẹ́ gbébọn kò wá nídìí lọ́la ẹni tá fi ṣe alábọ̀dé ẹ̀tọ́ ẹ̀kú máa ṣọ́lé fún wa kó náà wá gbàbọ̀dé fún wa lọ́la. Láyé sọ pé kí president dá national joint security network sílẹ̀. Àwa làwa kọ ìwé fún southwest governors nígbàtí governor Akérédolú wà ńbẹ̀ tó fi dá Mọ̀tẹ́kùn sílẹ̀. Southwest security network àwa tá kọ́ lé lé mi ni mo fìwé ẹ̀ lẹ̀, mo lè fi gbárí pé kí wọ́n lọ mú wá ní evidence tá fi kọ́ fún wọn, kán lè fi jẹ́ pé the same policy àti kọ́ fún federal government náà pé ẹ dá security network sílẹ̀, so that tí wàhálà bá ṣẹlẹ̀ níbi ibùdókò kan, àwọn tó wà ní civilian JTF OPC ní àwọn south east ní àwọn Egbesu ti Niger Delta ní gbogbo wọn máa ti relate, wọ́n jọ lọ kógun jabẹ̀ yẹn, wọ́n lóògùn, wọ́n ní ẹyẹta, wọ́n ní gbogbo ẹ̀. Àwọn ló tún mọ local security intelligence area àwọn ju civilian àwọn the normal security lọ. Tá bá wo bẹ̀ yẹn, àtúntò gidi á bá ètò ààbò. Èyí tó tún jù ní pé lórí ètò ọ̀wọ́n gógó oúnjẹ, president ń gbìyànjú rárá ẹ̀ ní òjẹ́ àárí lórí agricultural policy. President lórí àwọn nǹkan tí wọ́n ti ṣe ká dúpẹ́ lórí ẹ̀, ṣùgbọ́n kí president bá wa rí ibi tí bàtà ti ń ta àwọn aráàlú lẹ́sẹ̀. Bóyá president á lọ sí Thailand ni o, kó lọ kó òbítíbitì ìrẹsì wọlé, a fẹ́ ra bag of rice 10,000, kó má dín pé èèyàn kan fẹ́ máa jìtà fún wa ní custom house báwọn rice tó ti bàjẹ́ kan máa ní kó lọ kó jáde. À ń ṣe lébi, we are a first world country, àdẹ̀ tọrọ oúnjẹ lọ́wọ́ ìlú kankan, but ká tó lè stabilize, kí farmland wa tó stabilize, kó tó lè máa produce for both local consumption and export, ká kọ́kọ́ mú importation wọlé náà ká fi stabilize. Kí president lọ gbà ní Ukraine, kó lọ sí Thailand, kó lọ ibi tó bá yẹ ti lè wá oúnjẹ, kó oúnjẹ bá ti kúrò nínú ọ̀rọ̀ èèyàn àbùṣebùṣe. Ibi tó bá kù sí lórí epo, àti president sọ pé subsidy àti rí pé Dangote ń reduce lójoojúmọ́, ṣùgbọ́n kò rọrùn. Ibi tó ti gbé yẹn láti 200 lọ sí 700, kò sí bá ṣe fẹ́ máa yan bí ẹni tó ń yan òkúta lórí iná ni, kò lè jiná. So kí president bá wa dá epo padà, bó dẹ̀ ṣe lè dá padà lélẹ̀ modular refinery, kó jẹ́ má jẹ́ pé Dangote nìkan ló máa fọ́ epo. Gbogbo àwọn Niger Delta tó ti mú epo fọ́ yẹn, ẹ lọ train wọn, kẹ́ fún wọn license, kó máa fi epo tó bá fọ́, ẹ jẹ́ ká máa bá wọn tà á, kọ́kàn máa gba owó ìfọpo lọ́wọ́ wa nìkan ni. Àárẹ̀ epo rà, in fact tó o bá rí epo ìyá alágbájá lè wá lọ rọ epo ìyá tàmẹ̀dò ní 100 naira lọ́la. Kí ló kàn ẹ́ pẹ̀lú epo Dangote tó bá ta tẹ̀ ní 600-700, dandan ní ká rà á 700 ni. So
epo yìí ò dẹ̀ tán, epo ti wà lÉkòó, epo wà l'Oǹdó, epo wà everywhere, so kí wá ní lájọ orí pé epo wa gangan ó wá ti fẹ́ lè máa dàbí ìrora fún wa. So tí president bá lè jẹ́ kí refinery, the only thing ni pé wọ́n máa empower CBN láti jẹ́ pé àwọn tó bá fẹ́ lọ sínú refinery production, CBN gbọ́dọ̀ máa gbé 50% nǹkan tó bá fẹ́ ná, so that private investor tó fẹ́ kówó ẹ̀ lẹ̀ ó ti ní 50% insurance pé tí federal government bá gbélẹ̀ tèmi náà gbélẹ̀, ṣebí kí òun ti máa pa owó tòun kádẹjọ́ máa pín JV ni, ìjọba kan gbogbo alọ́jọ́ wọn máa pọ̀ owó. Then ìlú tó bá wá ní epo káwọn náà ní 50% interest, kò ń ṣe 3% PIA tí wọ́n dálẹ̀ yìí, kò lè mú kankan wọlé. 50% interest mean pé wọ́n á gba ọmọ wọn síṣẹ́, wọ́n á rí àǹfààní, ìlú yẹn á lè develop. Ẹ kàn lè máa jẹ́ NDDC at the end of the day, Abuja nìkan lẹ́ NDDC ti operate. Àwọn ọmọ tó wá nílé ní Niger Delta àwọn gan wọn ò rí nǹkan kan, wọ́n sì ń wọ pátá láàrin ìlú ni. So kí ni gbogbo lájọ rí pé epo yẹn gan ó fẹ́ lè dàbí ìyà, ṣùgbọ́n president wa a rí pé gbogbo ojúmọ́ ló ń forí rò, ṣùgbọ́n ohun tó lè jẹ́ kó ṣiṣẹ́ òun ni pé kó dá modular refinery sílẹ̀, kó lọ train àwọn ọmọ Nàìjíríà, ẹ má máa destroy gbogbo nǹkan tó fi ń fẹ́po yìí. Ohun tí China lò tó fi develop nìyẹn, wọn ò lọ gbé gbogbo ohun tó ń lò yẹn, tó bá jẹ́ pé ohun tó fi ń fẹ́po yẹn epo tó dẹ̀ fọ́ jáde náà ó wà òkè, nídìí ká lọ import gbogbo machine ńláńlá wà, àkàndẹ̀ bá wọn máa ṣe ní ẹ̀rọ kóníkàkú máa rọ́ tiẹ̀ ni, wọ́n á dẹ̀ da pipe lọ síbẹ̀, èló ni wọ́n ta tiẹ̀, ìtìjọba bá dẹ̀ tọ̀ wọ́n á dẹ̀ sanwó fún ìwọ tó ti fẹ́po. Iṣẹ́ yẹn gan àwọn ẹlòmíì láti lọ ṣe. Nigerian Navy gan wọn ò ní láti para wọn mọ́, because nítorí pé epo tẹ́ ń sọ pé ìlẹ́gà yìí àwọn aráàlú yẹn gangan ló ní, ọlọ́nkàn jogún wa pé gbogbo àjọ wà together ní. So ohun tó bá jẹ́ kí a fi ṣe àtúntò lórí ibẹ̀ yẹn, tí president bá lè rí yẹn rò, kó dẹ̀ padà lórí pé ká ṣe sovereign national conference láti lè resolve lórí national economic planning wa, ká dẹ̀ ní policy on economic planning tó ń ṣe pé wọ́n change náírà lénìí, wọ́n change dọ́là lọ́la, ká yọ dọ́là kúrò nínú nǹkan tá a ná Nàìjíríà. Ọjọ́ tá a bá ti yọ dọ́là kúrò nínú ẹ pé ó fẹ́ wọ Nàìjíríà o gbọ́dọ̀ ná just $1 fi ra anything mọ́, ọjọ́ ìlà máa mọ̀ pé náírà wa máa gba yìí láwùjọ àwọn owó ní àgbáyé. But tá a bá sì ná dọ́là kò sí ọ̀nà tá a fẹ́ gbé gbà.